لهم الغالبون. سلبي كريم سلبي كريم. صلى الله عليه وسلم. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah rabbil alamin. ọdún yìí ó yàtọ̀ díẹ̀. alhamdulillah. ẹ rí i pé èrè látijọ́ tí mo ti jáde sọ̀rọ̀ níbí báyìí. bóyá ni mo sọ̀rọ̀ níbí báyìí tó gbàdá lórí fídì yìí. ṣùgbọ́n onímọ̀ fẹ́ sọ̀rọ̀ díẹ̀ láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún orí tọ́lọ́run ṣe fún wa. alhamdulillah. bókè bàbá wa ìmáàmù àgbà. ṣéwù. Ọlọ́run. Allah. bá a bá sọ̀rọ̀ wọn là á tún dé. ọ̀dà ẹ̀jẹ̀ á dákẹ́. gbogbo ẹ̀yà afá gbogbo ẹ̀yà ọ̀rẹ́ mi mo kí yín mo kí àwọn ìyàwó mi. adamallahu ayata. fún àdúró tí Ọlọ́run látara mi Ọlọ́run kẹ́ jèrè àwọn ọmọ yín. àmín. mo kí àwọn bàbá mi ilé ìmọ̀mílẹ̀ mọ́gàjì mo kí yín gbogbo ẹ̀yin is born àwọn àna mi mo kí yín o ẹ ṣeun. ọdún yìí ló jẹ́ 38 editions. Allahu akbar. 30 Islamic calendar years. nígbà tá a bẹ̀rẹ̀ mo kí Adeleke. Alhaji wa Ismail Adeleke. àwọn ní máa ṣáàfù ọbẹ̀ lójú agbo. Allah. Alhaji wa Sulaiman Salahuddin. àwọn àpé yóò dà báyìí lónìí ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. alhamdulillah. orí mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn fún àwọn mẹ́ta kan tó jẹ́ pé wọ́n ti dúró sọ̀rọ̀ bíbá yìí tá a bá wò ó yóò ti fẹ́ tó kò ní less than 20 times. Allah. tí wọ́n ti péjọ pẹ̀lú mi ní bíbá yìí mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn fún wọn. alhamdulillah. pé wọ́n ṣeun. ọ̀kan nínú wọn lọ́wọ́ nìkan wà báyìí lónìí àwọn yẹn gan ni bá fi sọ̀tàn ọlọ́ba mi fún wa lálàáfíà. àmín. Sheikh Adama Tani. adamallahu ayatahu. ẹ rí i pé àwọn tí ọba mọ̀ àwọn ló ṣe wá sí 1994 ní Abuja lọ́dọ̀ àwọn Islamic Youth League tí Ọlọ́run ní kí n lọ bẹ̀ ń jọ́nà níbẹ̀ ni Ọlọ́run ti ní kí n tún dóhùn mọ̀ sí. tó gbogbo ẹ tẹ́ wá báyìí tẹ́ bá báyìí tó o bá lè mọ tọrọ àdúrà bí báyìí kan ṣe ọ́ o torí jọ́nà mo bẹ̀ lọ pé wọ́n lọ tó bá ṣàánú mi ìtí wọ́n ṣe mí náà fẹ́ máa ṣerú ẹ̀ Ọlọ́run lóhùn gbọ́. alhamdulillah. lábẹ̀rẹ̀ 1998 ló jẹ́ 30 editions báyìí. Barrister Dr. Owade wọ́n ti lọ. Abdulatif Owade tẹ́ bá wò dáadáa wọ́n ti ń jókòó pẹ̀lú wa yìí wọ́n ti sọ̀rọ̀ wípé yìí yóò ti collect that 20 times 20 wáyé báyìí. Baba wa Sheikh Adama Tani Adama lawa yata o àwọn pé àwọn gan ló engineer àti kílè fi bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni àwọn láti wájú kún báyìí kò lè less than 20 times. Adama lawa yata. In fact wá sí kan tó bá ti lọ́dún kan lórí kádàrá ní mọ́sálásí wa lé méjì dé báyìí bẹ́ẹ̀ni tí agbófin dàrú òun ló lé wa dé báyìí pé báyìí ọgbà á mọ́.
ẹlẹ́ẹ̀kẹta ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ land. ṣé o. tó bá ní ìmáàmù Ògbómọ̀ṣọ́ land kì í ṣe ìmáàmù tẹ́lá tó nìkan mò ń wí tí bá wo bàbá mi náà ọlọ́ba mi kẹ́ wọn. àmín. bàbá wa ìmáàmù àná bàbá mi alámọ̀yẹ̀kíni àsàfà adégbòyèga Sanusi. ẹ rí i pé àwọn náà máa jókòó ń bẹ̀ yìí. bẹ́ẹ̀ni. ẹsẹ̀ wọn náà ni bàbá ìmáàmù ní àwọn náà ń tọ̀. Allah. táwọn méjì lọ pọ̀ àwọn náà ti jókòó pẹ̀lú wa ti pẹ́. bẹ́ẹ̀ni. ó wá jẹ́ àwọn mẹ́ta yẹn mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn fún wọn. Allah. tí bàbá ìmáàmù yẹn yọmọ jẹ́ gbogbo òdílé ìmáàmù pàpàtà. Allahu akbar. wọ́n jẹ́ pé àwọn ìmáàmù pé àwọn náà ní jókòó ń bẹ̀ yìí. so ìdílé ló ní nǹkan tó bá fún wọn. bàbá wọ wá dé gbogbo tẹ bá wà mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun o. alhamdulilah. ìyàgbọ́rọ̀ Ọlọ́run máa fún yín ní $1 million. Allahu akbar. bàbá wa sèkádàbọ̀ ta ní $1 million. Allahu akbar. bàbá wa ìmáàmù àti àwọn kánsù àti lèlè ìmáàmù another $1 million. Allahu akbar. pẹ̀lú òfin gbọ́dọ̀ lọ fún àdúrótì wọn nípa ètò yìí mo mọ̀ ọ́ lóore gan-an kódà àwọn kan bẹ irú dọ́tọ̀ ìwà náà lágùdà kan tó pé bí tí ẹ pé wọn pé kí wọ́n wá mọ́ wọ́n kàn wá lọ́ọ̀lẹ́ ó láwọn fẹ́ sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ti mọ déètì yìí gan pé àìsàn bá tẹ pósítà kan káàkiri mọ́ tí wọ́n fi ń wá gbogbo yìí mo mọ̀ ọ́ lóore alhamdulillah. ẹ ṣe gan-an lọ́tọ̀ yìí kọ́ mi pòfẹ́sọ̀ Abdulateef Ọ̀wádé ọ̀rẹ́ mi bàbá mi àfa mi Sheikh Jami Adamu Taale àti gbogbo ìdílé lè mọ́mú pátápátá ẹsẹ̀ kó àdótì o ọlọ́ba mi san yín lẹ́san subhana rabbika. gbogbo ohun tó bá lè fa kú òjijì ìtò bá lè fa tìbànújẹ́ sílé bàbá wa Hájì Monsur àwa ò fẹ́ kó mi àpò.